Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 1 títí dé 10. Ó kà báyìí: ní kùtùkùtù ọjọ́ kìíní ọ̀sẹ̀, nígbà tí ilẹ̀ kò tíì mọ́, ni Màríà Magdalene wá sí ibojì. Ó sì rí i pé a ti gbé òkúta kúrò lẹ́nu ibojì. Nítorí náà, ó sáré, ó sì tọ̀ Símónì Pétérù àti ọmọ ẹ̀yìn mìíràn wá, ẹni tí Jesu fẹ́ràn. Ó sì wí fún wọn pé, wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì, àwa kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Nígbà náà ni Pétérù àti ọmọ ẹ̀yìn mìíràn náà jáde, wọ́n sì wá sí ibojì. Àwọn méjèèjì sì jùmọ̀ sáré. Èyí ọmọ ẹ̀yìn náà sì sáré ya Pétérù, ó sì kọ́kọ́ dé ibojì. Ó sì bẹ̀rẹ̀ láti wo inú rẹ̀. Ó rí aṣọ ọ̀gbọ̀ náà ní ilẹ̀, ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀. Nígbà náà ni Símónì Pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé. Ó sì wọ inú ibojì, ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà ní ilẹ̀, àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà, ṣùgbọ́n ó kájọ ní ibì kan fúnra rẹ̀. Nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn náà, ẹni tí ó kọ́ dé ibojì, wọ inú rẹ̀ pẹ̀lú. Ó sì rí, ó sì gbàgbọ́, nítorí tí wọn kò ṣáà tí mọ ìwé mímọ́ pé Jesu ní láti jíǹde kúrò nínú òkú. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn náà sì tún padà lọ sí ilé wọn. Jesu jíǹde, Alleluya. Ọ̀rọ̀ orin kan ló sọ báyìí pé, ìjà dópin, ogun sì tán, olùgbàlà jagun mólú. Orin ayọ̀ la ó máa kọ, Alleluya. Màríà Magdalene wá sí ibojì Jesu ní kùtùkùtù ọjọ́ àìkú. Kàyéfì torí ni pé ibojì Jesu wà ní ṣíṣí sílẹ̀. Kò rí òkú Jesu. Pétérù àti ọmọ ẹ̀yìn mìíràn wọ inú ibojì. Ohun tí wọ́n bá níbẹ̀ ni aṣọ tí a fi sìnkú Jesu. Ààyè Jesu àti ikú rẹ̀ ṣe iyebíye fún Màríà Magdalene. Kò ní ojú oorun, ó wá láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún òkú Jesu, ṣùgbọ́n Jesu ti jíǹde. Ìhà wo lo kọ sí Jesu? Ǹjẹ́ ọ̀rọ̀ Jesu mumú ní àyà rẹ? Ǹjẹ́ ò ń gbìyànjú láti máa wá Jesu rí lójoojúmọ́? Ǹjẹ́ ìwé mímọ́ yé ọ bí? Àdúrà: Olúwa, jẹ́ kí n máa gbé ìgbé ayé àjíǹde rẹ lójoojúmọ́. Àmín. Àṣàyàn ẹsẹ̀ fún ọ̀sẹ̀ yìí: Jòhánù orí 1 ẹsẹ̀ 42.